àsìkò yìí mo kọ́kùnrin mo kóbìnrin mo kí ọmọdé mo kí àyè àgbàlagbà níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, gbòdògbòdò ayé ò nílù fún ajó. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò. Ìwà líle tí mo mú wá lónìí mo gbé dé lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ̀yin tí ẹ ti subscribe ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ni, ẹ dákun yìí kí èyí tá bá wò jẹ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ dákun ẹ bá mi subscribe. Tápẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá tó ń jẹ́ Aramide nílùú Ìníṣà. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Lónìí ẹ jẹ́ ká jọ yára wa ní ọgbọ́n. Ẹ̀yin lólùfẹ́ mi pátápátá, àbúrò ní jẹ́ tiyín kò ní jẹ́ tèmi náà. Níbikíbi tẹ́ bá ti wá mówó tí ẹ ti fẹ́ràn data láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, gbòdògbòdò ayé wà nílùú fún wájú. Eléyìí tí mo mú wá fún wa lónìí ó ní iṣẹ́ Aforan. Aforan tó dájú ni, Aforan tó dájú ó ní mo mú wá fún wa lónìí. Kí la máa lọ wá fún Aforan yìí? Ẹ mú báírò àti ìwé yín, ẹ máa kọ nǹkan yìí sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló á pè mí, wọ́n ní mo ti sọ kí n bá wọn tún sọ, àwọn ò rántí mọ́. Ẹ kọ àwọn nǹkan yìí sílẹ̀ tẹ́ bá pè mí, tẹ́ bá sọ fún mi pé ẹ rántí mọ́, mi ò ní dá yín lóhùn o. Tó kó lè yé wa ló jẹ́ kí n máa fi àwọn nǹkan yìí hàn wá. Ẹlòmíà kan pè, wọ́n ní mo ti sọ ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ yẹ kò yí àwọn. Ẹ wo program yìí dáadáa, ẹ máa kọ́lẹ̀ ẹ̀kọ́. Gbogbo ẹ̀kọ́ la fẹ́ gbé sórí. Ní tí ó wúlò fún wa ó ní ẹ jẹ́ ká máa kọ́lẹ̀. Ìtàwọn náà ń sọ yìí abalọ́wọ̀n bàbá wa ni. Ìbálọ́wọ̀ bàbá mi Gbàdàmọ́sí Aramide ẹni re. Níbikíbi tẹ́ bá wà lónìí ilẹ̀ rin ni o. Gbájú tẹ́ ẹ kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yin tẹ́ fi sílẹ̀ òun náà làwa, ẹ̀yin yóò bàjẹ́ torí pé tẹ́ ẹ gbé dání òun náà làwa náà gbé dání. Ẹ̀yin lólùfẹ́ mi pátápátá Ọlọ́run ní dà wá láàmú. Iṣẹ́ Aforan yìí, Aforan tó dájú ni. Tí a bá ní ẹjọ́, a máa fi ń tú ẹjọ́ ká àtèmi àti yín àní rí ẹjọ́. Àní rẹ́jọ́ o, torí ẹni tí ń pè ní ẹjọ́ ní tó ní agbára ni. Àní rógun ẹjọ́, àní rọ́ràn, àní dáràn, wọn ò ní dáràn sí wa lọ́rùn. Àmì o, bá mi sàmì. Kí la máa lọ wá fún iṣẹ́ yìí? Bá mi lọ wá ewé pépé. Ìtọ́ ń pè ní ewé pépé òun lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí ewé pépé òun náà ni ẹ̀ ń wò yìí? Bá mi lọ wá ewé pépé àti orí àparò. Àwọn kan ń pè ní àpàjẹ, àwọn kan ń pè ní àparò. Èyíkéyìí tí a bá wò jẹ́ ìkan náà ni. Àti egbò ilá iroko, egbògi ilá iroko, ewé pépé àti egbò ilá iroko. Ṣé ilá iroko yìí? Ìtọ́ ń pè ní ilá iroko ó yàtọ̀ sí ilá o. Ilá náà ni à ń jẹ ilá iroko. Ṣùgbọ́n àwọn ilá kan wà tó jẹ́ pé láàrin oṣù mẹ́fà ló máa fi ń lò gbèsè ayé ẹ̀ tán. Ṣùgbọ́n ilá iroko yìí ó máa ń lo ọdún mẹ́ta kó tó kú. Ilá tó Allahu Akbar. Ilá yẹn ó máa ń ga. Èso ẹ yàtọ̀ sí èso ilá tó kù. Èso ẹ máa ń gùn sọ̀bọ̀lọ̀ báyìí. Ó máa ń pọ́n. Ìjọba bá rú ẹ̀ pàdé, a lè bá pupa ẹ̀ pàdé, a lè bá funfun pàdé. Egbògi ilá iroko yìí á wá gún papọ̀ mọ́ ewé tí ẹ̀ ń wò yìí, ewé pépé. Á gún bàbá méjì mẹ́ta lóògùn kò jù bá náà lọ. Ewé pépé àti egbò ilá iroko ẹ jẹ́ ká gún lọ́lọ́, ká gún papọ̀. Ṣé a ti gún? Bá ti wá gún tá ti gún tó ti kúnná dáadáa, ẹ jẹ́ ká lọ wá òwú akẹsẹ. Òwú akẹsẹ la máa wá o, ẹ̀gbọ̀n òwú akẹsẹ. Àwọn nǹkan tá gún yìí
ewé àti egbò tá a gún yìí á wá sàn mọ́ orí àparò lẹ́wọ̀n yìí, á sàn mọ́ orí àparò, á yọ ẹnu ẹ̀ sílẹ̀, á yọ ẹnu àparò, á yọ ẹnu àparò, á yọ sílẹ̀. Ṣé a ti yọ sílẹ̀? Á wá gbé sínú ẹ̀gbọ̀n òwú, á gbé sínú ẹ̀gbọ̀n òwú. Tá bá ti gbé sínú ẹ̀gbọ̀n òwú, á wá dì ní òwú dúdú àti funfun. Ṣé a ti dì í? Á dì ní ìkóbẹ́rẹ́, òun náà ni à ń wò yìí. Ṣé ẹ ti rí? Àwọn èèyàn mi kan ló ní eléyìí náà wọ́n tí mo fẹ́ ṣe fún. Fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi kẹ́yìn náà jẹ àǹfààní ẹ̀. Ẹ jẹ́ ká dì dáadáa, bó ṣì ń dì lọ́wọ́ ni. Ká dì dáadáa kó má lè tú. Tá bá ti wá fẹ́ lò ó, bàbá tá bá ti parí ẹ̀ tá ti dì í, ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o. Ẹ má jẹ́ ká fi ṣeré o, iṣẹ́ tó confirm ni o. Wàláì, iṣẹ́ tó ọlọ́ngbọ́n, iṣẹ́ tó confirm ni. Ẹ mọ̀ pé lórí ìkànnì yìí, ní tó confirm náà lẹ̀ ń bá pàdé bẹ́ẹ̀. Mi wá béèrè owó lọ́wọ́ ẹnì kankan. Ní tí mo béèrè lọ́wọ́ yín náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Tí wọ́n ti wá fẹ́ lò ó ní gbólóhùn o, á wà mú lọ́wọ́ báyìí lẹ́ẹ̀mẹ́ta. Pépé ló ní kẹ́ má torí mi pé. Pépé ló ní kẹ́ má torí èmi lágbájá ọmọ lágbájá pé. Pépé ló ní kẹ́ má torí èmi lágbájá ọmọ lágbájá pé. Pépé ló ní kẹ́ má torí èmi lágbájá ọmọ lágbájá pé. Iroko ló ní kí ẹnu wọn má kò lé mi lórí. Iroko ló ní kí ẹnu wọn má lè kò lé mi lórí. Iroko ló ní kí ẹnu wọn má lè kò lé mi lórí. Ẹnu àwọn dárúkọ àwọn tẹ́ bá lẹ́jọ́. Iroko ló ní kí ẹnu wọn má lè kò lé èmi lágbájá ọmọ lágbájá lórí. Tó ti yé báyẹn. Iroko ló ní kẹ́ má torí, Iroko ló ní kí kẹ́nu yín má kò lé ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá lórí. Ẹtúká, ẹtúká, ẹtúká. Gbogbo ọ̀tọ̀kùlúùlú kì í dáríjọ kí wọ́n fi àparò rúbọ. Gbogbo ọ̀tọ̀kùlúùlú wọn kì í dáríjọ kí wọ́n fi àparò rúbọ. Gbogbo ọ̀tọ̀kùlúùlú wọn kì í dáríjọ kí wọ́n fi àparò rúbọ. Lórí ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá, lórí ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá, lónìí lórí ọ̀rọ̀ mi kí ẹ túká. Lórí ọ̀rọ̀ mi lónìí, lórí ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá kí ẹ túká. Kí wọ́n má lè sọ̀rọ̀ kankan nípa rẹ̀ mọ́. Lórí ẹjọ́ tẹ́ bá ní, ẹ̀yin lágbájá ọmọ lágbájá. Tó ti yé báyẹn. Ẹ túká lórí ọ̀rọ̀ mi, nítorí pé gbogbo ọ̀tọ̀kùlú kì í dáríjọ kí wọ́n fi àparò rúbọ. Lórí ọ̀rọ̀ mi kí wọ́n túká. Kí àwọn lágbájá ọmọ lágbájá, ẹ bá dẹ̀ burúkọ wọn, ẹ dárúkọ pé kí wọ́n túká lórí ọ̀rọ̀ yín. Tó ti yé báyẹn. Pépé ló ní kẹ́ má torí mi pé. Ẹ túká kí má torí èmi lágbájá ọmọ lágbájá pé. Iroko ló ní kí ẹnu yín má kò lé mi lórí. Ẹ túká, ẹ túká, ẹ túká. Gbogbo ọ̀tọ̀kùlú kì í dáríjọ kí wọ́n fi àparò rúbọ. Lórí ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá, kí ẹ túká lórí ọ̀rọ̀ mi lónìí, kí ẹ má lè sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Bàbá, ẹ jẹ́ ká sá. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Babaláwo lẹ bá jẹ́ ni, oníṣègùn náà bá jẹ́, èyíkéyìí tá bá wò jẹ́, ẹ dákun, ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ comment. Tá bá ti wá lò tán, ẹ ká lọ tọ́jú ẹ̀ síbì kan. Gbogbo yẹn la lè lò fún o. Kódà tí customer bá wá sọ́dọ̀ rẹ̀, o lè sá kó lò fún, tàbí kó gbé fún kó máa mú lọ. Kọ́ ní gbólóhùn yìí. Ẹ jẹ́ ká ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Yóò jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Àjíbíkí tó kọjáwé. Ó máa jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ọ̀sánbíkí tó kọ̀wé ìgbò láyé. Ajíbáyé ní ọlọ́pẹ̀lẹ́ ló mọ́ lọ ló fi lè wé àtẹ̀gbò. Àti wé àtẹ̀gbò kó jẹ́ fèmí àti yín lónìí. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ire o.